Ẹ kú dédé wòye, ẹ kú bójú ọjọ́ ṣe rí, ṣe dáadáa ni mo bá yín. Mo ní láti yọ glasses mi kí àwọn èèyàn lè rí mi dáadáa pẹ̀lú nǹkan tí mo fẹ́ sọ. Ẹ̀yin ọkùnrin, ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ẹ bá ti marry, gẹ́gẹ́ bí mo ṣe sọ lánàá wípé ọkùnrin míì kò fi ọwọ́ kan obìnrin rí ní nínà until tó marry, tó fi jẹ́ wípé àwọn tó wà responsible wọn ò kí ń gbèrò láti lu ìyàwó. Ṣùgbọ́n nígbà tó bá ti wà frustrated, in fact àwọn nǹkan tí obìnrin ń ṣe fún wọn lẹ́yìn tí wọ́n bá marry, tí ìyàwó wọn ṣe fún wọn, wọn ò rí rí lọ́wọ́ obìnrin kankan. Wọn ò rí rí lọ́wọ́ obìnrin kankan. Irú àwọn ọkùnrin tó bá wà responsible, tó bá ṣe marry obìnrin, aim wọn ni láti, tóbìnrin yẹn bá wà nílẹ̀ lẹ́tẹ̀lẹ̀, láti gbé sókè. Aim wọn ni láti jẹ́ pé kíyàwó wọn tayọ ní gbogbo ọ̀nà. So wọn ò tiẹ̀ kí ń ronú pé bóyá obìnrin kan lè bú àwọn. Nígbà tí obìnrin bá bẹ̀rẹ̀ sí ní wu ìwà yìí, shock ló máa ń jẹ́ fún wọn. Ìdí nìyí tí mo fẹ́ sọ fọ́kùnrin pé gbogbo ẹ̀yin ọkùnrin, ẹ má máa ronú wípé tẹ́ bá ti ń bá àwọn obìnrin deal, ẹ má máa ṣẹ́rí, ẹ má máa anticipate nǹkan tó pọ̀ jù. Ẹ má máa feel wípé the best lè máa get out of obìnrin. Ntẹ́ bá rí at the end of the day kẹgbà calm ni. So ẹ máa prepare ara yín sílẹ̀ pé anything lè happen. Torí àwọn obìnrin, ọ̀pọ̀lọpọ̀ obìnrin ya wèrè gan o. Ọmọ yẹn sọ pé ọkùnrin mi ò gba obìnrin rí until tó marry. So tó bá rí obìnrin tó ń date lọ́nà nígbà tó wọlé, tó bẹ̀rẹ̀ sí ní misbehave, ó máa ń strange sí wọn. So látàrí èyí, ọ̀pọ̀lọpọ̀ yín àwọn obìnrin míì tó jẹ́ wípé wọn ò ṣiṣẹ́ rí nílé ayé wọn. Wọn ò mọ bó ṣe ń san 1 naira di 2 naira rí. Wọ́n ṣe business, wọn ò rí rí láyé, wọn ò ṣe rí. Orí fúnmi náà máa ń wà. Látorí kán gbowó lọ́wọ́ ìyá àti bàbá wọn, dẹ̀ kán gbowó lọ́wọ́ sugar daddy. Wọn ò mọ bó ṣe ń ṣiṣẹ́. Irú àwọn obìnrin báyìí, ẹ̀yin ọkùnrin tẹ́ bá fẹ́ wọn, tẹ́ bá fẹ́ dá wọn lókòwò, kò sí bẹ́ẹ̀ ṣe lè dá wọn lókòwò. Owó tí wọn ò fara ṣiṣẹ́ fún, okòwò yẹn wọ́n máa padà jẹrun ni. Kó tó dá obìnrin tó bá business lọ́wọ́ ẹ̀ rí lókòwò gẹ́gẹ́ bí ọkùnrin. In tó jẹ́ kí wá sọ kíní yìí ni wípé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọkùnrin máa wá sọ fún mi pé mo ti dá ìyàwó mi lókòwò lẹ́ẹ̀mẹ́ta, ó jẹrun. Ó máa jẹrun torí kò fara ṣiṣẹ́ fún, kò dẹ̀ rírú ẹ̀ rí. Kó wá tó dá obìnrin lókòwò pé o fẹ́ open shop fún obìnrin, tó bá fẹ́ kó máa jẹrun, jẹ́ kó kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní máa ta condense nínú ilé. Ẹ mọ̀ condense tó máa ń dì, mi mọ̀ tó máa ń dì sínú nylon ní kékeré tó máa ń kó sínú freezer. Jẹ́ kó bẹ̀rẹ̀ sí ní ta condense. Kó kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní ta wóróbo, àbí kó máa ta ice block, kó máa di ice block sínú nylon, kó máa gbé sínú freezer. Kó kọ́kọ́ bẹ̀rẹ̀ nínú ilé náà. Kó tó lọ sọ pé o lọ waste owó ẹ lọ sí shop fún obìnrin, o lọ kọjá síbẹ̀. Jẹ́ kó bẹ̀rẹ̀ sí ní ta indomie, máa ta condense nínú ilé, kó máa ta, kó ṣe condense mi, wọ́n máa ń fi condense mi mix omi, àwọn á di sínú nylon, wọ́n á kó sínú freezer. Kó kọ́kọ́ máa ta fún ọmọdé nínú ilé náà. Kó máa ta ice block nínú ilé, kó kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú yẹn náà, kó tó lọ sí shop fún. Tó bá ti wá bẹ̀rẹ̀ pẹ̀lú yẹn, béèrè lọ́wọ́ ẹ̀ láàrin oṣù mẹ́ta, èlò ló pa, èlò ló ti kó jọ, because bó bá ṣe ń tà, o ò ní jẹ́ kó máa fọwọ́ sínú ẹ̀. Ìyẹn obìnrin tí ẹ pé alábọ̀dọ̀ tí ò dẹ̀ ṣiṣẹ́ rí, o ò ní jẹ́ kó máa fọwọ́ sínú ẹ̀. Wàá wá béèrè lẹ́yìn oṣù mẹ́ta pé èlò ló pa nínú owó yẹn. Tí o bá ti ta condense successfully, tí o ti ta ice block successfully nínú ilé, tó tajà inú ilé ní wóróbo, tó jẹ gbèsè, irú obìnrin bẹ́ẹ̀ má dá lókòwò. Mo mọ̀ pé ẹ̀yin ọkùnrin, ó máa ń ṣe yín bẹ́ẹ̀ ni pé kóbìnrin yín náà kó jáde, kó ṣíṣọ́, kó ṣe kíní kan. Àmọ́ ọ̀pọ̀lọpọ̀ obìnrin ò gbà bẹ́ẹ̀. Ó ní mo ṣe ń sọ wípé obìnrin tó máa dá lókòwò, tó máa fi owó sínú business ẹ̀ gẹ́gẹ́ bí ọkùnrin, jẹ́ kó jẹ́ obìnrin tó ti ní business tẹ́lẹ̀, tó gbé business dénú ilé ẹ̀, tó ti ń tajà tẹ́lẹ̀ wọ inú ilé ẹ̀, tó ti ní shop tó yá, tó ti mọ bó ṣe ń sogún dogójì kó tó dé inú ilé ẹ̀. Obìnrin tó bá jẹ́ pé ìwọ ló ṣẹ̀ṣẹ̀ fẹ́ dá lókòwò lọ́kùnrin, àwa fẹ́ dórí ẹlẹ́ẹ̀kẹta kó tó wà successful. Ó máa jẹ gbárùn ni. Ó máa jẹ gbárùn, á dẹ̀ máa fún ẹ ní excuse. Ó lè sọ wípé inú ẹ̀ làwọn ti ń jẹun. Ó lè sọ pé inú ẹ̀ ló ti mú owó lágbájá. Nítorí nígbà míì tí obìnrin bá ti wọlé ọkọ, bóyá tí wọ́n dá wọn ní okòwò bẹ́ẹ̀ yẹn, tó dá wọn ní business tí kì í ṣe òógùn ojú wọn, wọ́n máa ń fẹ́ present sí àwọn family ara wọn polówó làwọn fẹ́. Yeah, wọ́n fẹ́ lọ ṣe kárí mi nínú family. Bó tiẹ̀ jẹ́ pé ìwọ tó dá wọn lókòwò, ìwọ ọkùnrin òun struggle ni.
ìwọ ọkùnrin tó dá wọn lókòwò nínú pain ló ti mú owó yẹn jáde fún wọn pé kí wọ́n lè lọ fi ṣe business bẹ́ẹ̀ àwọn á fẹ́ lọ present ara wọn nínú ilé wọn pé Kúnlé ló ṣe fún mi kàn bá lè sọ pé ó ń gbádùn nílé ọkọ kàn bá lè sọ pé Kúnlé lówó wọn ò dẹ̀ ní mọ̀ pé àwọn ń fi wàhálà yẹn àwọn fi ń fa bùkátà sí lọ irú àwọn obìnrin yẹn gan wọn á lọ ra ilẹ̀ lẹ́yìn pẹ̀lú ìyá wọn most cases wọ́n máa ń yọ bàbá wọn kúrò nú ẹ̀ o wọn àtòrí bàbá wọn ò kí ń sábà gbà fún wọn bàbá wọn máa ń dúró ni pé no torí ó máa ń fi rẹ̀ sípò ọkùnrin tó wọn ò kí ń bu bàbá wọn gbọ́ so wọ́n máa lọ ralẹ̀ lẹ́yìn wọ́n máa dí pẹ̀lú ìyá wọn wọ́n ralẹ̀ lẹ́yìn wọ́n lè máa kọ́lé ìyá wọn á ti máa ní kó ṣe báyìí lẹ́yìn kó ṣàwó lẹ́yìn so obìnrin tí ò bá ti gbé business dọ́dọ̀ wọn tí ò bá ti gbé business dọ́dọ̀ ẹ̀ tí ò ti bẹ̀rẹ̀ okòwò lọ́dọ̀ tí ò ti jẹ́ pé ó ti ń ṣe okòwò ẹ̀ kó tó dé ọ̀dọ̀ ẹ̀ tó dẹ̀ ti rí pé nínú okòwò ẹ̀ ọmọye tó kó tó dọ́dọ̀ ẹ̀ má dá lókòwò straight jẹ́ kó kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní ta condensed milk nínú ilé jẹ́ kó bẹ̀rẹ̀ sí ní máa ta indomie nínú ilé jẹ́ kó bẹ̀rẹ̀ sí ní máa ta ice block nínú ilé kó tó sọ pé ó lọ jẹ́ kó bẹ̀rẹ̀ wóróbo kó wá bèrè iye tó pa láàrin oṣù mẹ́ta kó tó bẹ̀rẹ̀ má sọ pé ìwọ gangan ní business ó wá gbé obìnrin yẹn síbẹ̀ pé kó jókòó síbẹ̀ pé ó ti níyàwó abẹ́ ṣe kúmọkùmọ ni nítorí pé kò ẹni tí ò nírú ẹni ò lè mọyì ẹni nǹkan tí ò fara ṣiṣẹ́ fún ni apá lára ìgúnpá ni èèyàn kan ohun tá a bá fara ṣiṣẹ́ fún Yorùbá pọ̀ ní èdè Yorùbá dẹ̀ máa ń rí nǹkan téèyàn ò bá fara ṣiṣẹ́ fún nǹkan èèyàn ò lè mọyì ẹ̀ tó bá lọ bèrè ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló jẹ́ pé business tí wọ́n ti ń ṣe kí obìnrin tó wọlé ayé wọ́n dẹ̀ gbé obìnrin síbẹ̀ obìnrin dẹ̀ jẹrun obìnrin máa carry àwọn òbí along á carry àwọn family along torí á fẹ́ ṣe bí olówó àwọn àrà tí ò dá nígbà tí ó wà níta tí ò tí ì má rí àwọn ọwọ́ tí ò rí yọ nígbà tó wà níta tí ò tí ì má rí á fẹ́ yọ kán ba lè sọ wípé á fẹ́ yọ agbébùkátà ẹ̀ poverty alleviation program náà ti sọ ilé ẹ̀ dì nìyẹn orí business tó fi ìyàwó ẹ̀ lé láfi máa tọ́jú àwọn òbí ẹ̀ so obìnrin tó bá ti bá business lọ́wọ́ ẹ̀ kó jẹ́ a successful business woman kó tó dénú ilé ẹ̀ má gbìyànjú láti ní kó jókòó lórí iṣẹ́ àbí business tí ìwọ ọkùnrin ti kójọ tó fi oògùn kójọ má gbìyànjú láti ná oògùn ẹ pé o fẹ́ fi dá ṣọ́ọ̀bù lẹ̀ fún ẹlẹ́ẹ̀kẹta á sì máa jowó oorun ní kó bẹ̀rẹ̀ pẹ̀lú condensed milk àbí condensed ice cream nínú ilé freezers nínú ilé fún kó bẹ̀rẹ̀ pẹ̀lú pure water àti ice block nínú ilé tó bá wá rí pé ó ti ń gbòòrò inú ilé ò gbà mọ́ then you now think of shop ṣó wá rí shop yẹn owó tó bá kó jọ ní kó fowó kún kó ní kó lọ gba shop jẹ́ kó ní input mẹ́ sórí ẹ̀yin tẹ́ ń fi owó yín nìkan set obìnrin up ẹ̀yin náà mọ nǹkan tí mo sọ pé lórí ẹlẹ́kẹta obìnrin yóò wà accountable lórí kò wà accountable fún nǹkan tẹ́ ṣe fún ẹ mọ nǹkan tí mo sọ yìí pé ẹlẹ́ẹ̀kíní ó jẹ́run ẹ̀kejì ó jẹ́run bó ṣe máa jẹ́run nìyẹn Àbújá ò sí lọ́rùn ọ̀pẹ àfi tẹ́ ẹ bá jẹ́ kó fúnra rẹ̀ fi owó ara ẹ̀ dálẹ̀ torí láti ìta lobìnrin máa ń wo ọkùnrin bí alárùdálẹ̀ bẹ́ẹ̀ bá dẹ̀ tún fẹ́ wọn tẹ́ ẹ tún create shop fún wọn tí kì í ṣe pé bóyá wọ́n ti wà into business tẹ́lẹ̀ wọ́n á jẹrun ni wọ́n á wò ó tó bá ṣọ́ra tó bá fi sínú shop gbogbo nǹkan tó wà ní shop tó lè túta ló máa túta I am telling you mi ní kẹ́ má ṣe show fún mi o ojú mi rí ṣe mo kẹ́mi ò ń lo filter ojú mi lédè ojú mi ni natural ojú mi rí mi ò ń lo filter mi ìdẹ̀ kí n sábà lo makeup àfi tí n bá lọ síta ẹ ṣe torí ojú mi rí so ẹ ṣe show tó fún wòye fún mi shabarikolo.com ẹ lọ register àbẹ̀ gbogbo ẹ̀yin tá mo pè lánàá lórí tẹ́pẹ̀ wọlé fún matchmaking lánàá máa bẹ̀rẹ̀ sí ní pè yín lénìí so ẹ lọ register àbẹ̀ lórí shabarikolo.com ilẹ̀ danabit náà ó kù 5 days kó tán ẹ má gbàgbé láti pè mí o ẹ má gbàgbé láti pè mí ẹ pè mí sórí +44 7404 851234 àbí kẹ́ pè Danabi sórí +234 7044433316 ẹ má gbàgbé láti pè Danabi tàbí láti pè mí gbogbo ẹ̀yin tí mo dẹ̀ tẹ́ pè wọlé lánàá lórí matchmaking mo máa bẹ̀rẹ̀ sí ní pè yín lẹ́ni expect call mi lẹ́ni bank holiday la wà lẹ́ni bọ̀ expect call mi lẹ́ni mo máa bẹ̀rẹ̀ sí ní pè yín ní lẹ́ni ní agbára Ọlọ́run ẹ̀yin tẹ́ẹ̀dẹ̀ tí register lórí Shabarikolo ẹ lọ register lórí Shabarikolo ẹ̀yin tí ẹ fẹ́ pè mí náà fún Shabarikolo ẹ try láti send voice note mi kì í sábà àti gbé call
ó máa ń sán mi lórí ni calls yẹn ti máa ń pọ̀ jù ẹ jẹ́ kémi náà kọ́kàn mi náà mọ ìsinmi ẹ káàárọ̀.